ìwọ tó ń wò mí yìí, a fẹ́ gbàdúrà lórí ohun tí wọ́n pè ní ẹ̀mí ìbínú. Ó máa ṣẹlẹ̀ ní Bíbélì nígbà tí Sátánì ta oró ẹ̀fà ẹ̀ṣẹ̀ ìbínú sí Mósè. Mósè ò dé ilẹ̀ ìlérí. Tí ìbá jẹ́ pé àánú tí Mósè rí gbà ni, Mósè bá sọ ìjọba ọ̀run dànù. Bíbélì wípé áńgẹ́lì Ọlọ́run àti áńgẹ́lì èṣù ń jà sí òkú Mósè. Ìwọ tó ń wò mí yìí, oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí wọ́n ta sí ọ ló sọ ọ́ di aláìlọ́yà. Oró ọfà ìbínú tí wọ́n ta sí ọ ló sọ ọ́ di aláìláyà. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí wọ́n ta sí ọ ló sọ ọ́ di bó ṣe wà yìí. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú náà ta sí ọ ló jẹ́ kó ayé ẹ̀ wà bákan náà. Oró ọfà ẹ̀ṣẹ̀ ni wọ́n ta sí ọ, ẹ̀ṣẹ̀ ìbínú ni wọ́n ta sí ọ, tó jẹ́ pé inú ọdún tó fẹ́ parí tó gbóhùn rere ṣe. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tán ta sí ọ tó ń wò mí yìí, tí òun tán fi ní òní tó rí àánú gbà kí ọdún tó parí, mo fẹ́ yí Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tán tó ta sí ọ tán ní ọdún tó fẹ́ mú yìí, ò ní gbóhùn ayọ̀ ṣe, pé ò ní gbóhùn rere ṣe. Mo fẹ́ yí Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ yẹn, ìbínú yẹn lórúkọ Jésù Kristi. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí ọ̀tá ta sí ọ tó ní pé ọmọ tuntun yẹn òun rí gbẹ́jọ́ ní ọdún yìí. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Gbogbo oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí Sátánì fi ń gbáre dànù ní ọwọ́ rẹ nígbà tó bá ti gbàdúrà tó gbàwẹ̀ tó lọ sórí òkè. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn, mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí ó jẹ́ kí ayọ̀ rẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí ó jẹ́ kí kọ́kọ́rọ́ mọ́tò tán ti fi lé ọ lọ lójú oorun kó tẹ̀ ọ́ lọ lójú ayé lórúkọ Jésù Kristi. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú ìtàn ta sí ọ tí ó jẹ́ kókó nínú èmi rẹ́ǹtì lórúkọ Jésù kó dàpọ̀ máa ẹgbẹ́ landlord. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí Sátánì fi ń gbáre dànù lọ́wọ́ ọmọ Ọlọ́run, ìtàn fẹ́ fi gbáre dànù èrè ọdún tuntun dànù lọ́wọ́ rẹ lórúkọ Jésù. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú ìtàn tí èṣù fi ń ja ayé rẹ lólè tó fi ní túbọ̀ rere ṣe nínú ọdún tó fẹ́ parí yìí, tó fi ní gbóhùn rere ṣe nínú ọdún tuntun tá a fẹ́ mú yìí. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn mo fẹ́ Jésù poró rẹ̀. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí Sátánì àtàwọn èdòkú fi ń jà ọ́ lólè. Ìwọ arábìnrin tó ń wò mí, ìwọ arákùnrin tó ń wò mí, mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Mo ró oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú, oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí ò jẹ́ kó kó nínú aṣálẹ̀ lórúkọ Jésù tí èṣù fi ń jà ọ́ lólè. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú èyí tí àwọn ọ̀tá fi ń jà ọ́ lólè lórúkọ Jésù Kristi. Mo fi ẹ̀jẹ̀ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú tí èṣù fi ń jà ayé rẹ̀ lólè lórúkọ Jésù. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú èyí tó yẹ pé nígbà tí aláàánú ẹ̀ bá ti ń bọ̀, tí olóró ẹ̀ bá ti ń bọ̀, òun lè ṣù máa fi jà ọ́ lólè, ẹ̀mí ìbínú á wọnú rẹ̀. Mo fẹ́ Jésù poró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú yẹn lórúkọ Jésù Kristi. Oró ọfà ẹ̀ṣẹ̀ ìbínú fẹ́ Jésù poró ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.